ẹ sọ fẹ́gún tí ò rẹ́ni júbà pé kó má wọgbó, ẹ sọ fún pàká tí ò rẹ́ni júbà kó má wọ̀gbàlẹ̀. Ọláyímiká Àyìnlá mo rẹ́ni júbà ní tèmi, ìbàlẹ̀ jájú tó fi dọ̀rẹ́ omi, ìbàlẹ̀ kò lójú tó fi dọmọ ajíbálẹ̀ sọ̀rọ̀, ìbàlẹ̀ alágẹmọ́jú tó fi ń gbaṣọ aláṣọ. Mojúbà gbogbo ajuni lọ pátápátá, ìbà bàbá mi Àrìndé Ọ̀wọ́, mojúbà ìyá mi abiyamọ tòótọ́, kí àkókò mi tó tógi sọ mo lo kíjìpá méjì yá lára ìyá mi o. Olódùmarè mo bẹ̀ ọ́, ọwọ́ tó bá ṣẹ́ ẹ̀gúsí náà ló yẹ kó jẹ ọbẹ̀ rẹ̀, jẹ́ kí ìyá mi dúró jẹun ọmọ o. Gbogbo abiyamọ tó ń wò mí, ẹ ò ní fojú sunkún ọmọ o. Abíọ́dún ni mò ń jẹ́, bàbá mi ló ń jẹ́ Ọláwuyì. Bí ẹ̀yin ò bá ti subscribe sí YouTube channel mi, ẹ jọ̀wọ́ ẹ má kàn wo fọ́nrán yìí lásán, ẹ̀yin náà ẹ bá mi subscribe sí báyìí kí ìkànnì yìí kó lè túbọ̀ máa gbòòrò sí i. Ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá fún ìfẹ́ tí ẹ fi ń hàn sí mi. Tó ọ̀pọ̀ ènìyàn òní wọ́n ń pè mí tí wọ́n sì ń tẹ àtẹ̀jíṣẹ́ sí mi lẹ́yìn tí wọ́n ní àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n gbìyànjú láti fi páńpẹ́ òfin mú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Ohun tí gbogbo wọn ń bi mí náà ni pé ṣé wọn ò ní wí nǹkan kan lórí ọ̀rọ̀ náà ni. Èsì tí mò ń fún wọn ni pé wọn ó sọ̀rọ̀ lórí rẹ̀ bí àkókò bá tó. Ṣé ẹ̀yìn lọ̀rọ̀ bí kò bá pọ́n ẹnìkan kì í ṣí. Ìdí ni pé kò ní dáa kí n sọ̀rọ̀ kan tán kí n wá ẹ̀sẹ̀ rí pé kò rí bẹ́ẹ̀ mọ́ kí n wá máa tọrọ àforíjì kiri wípé àṣìṣe ni mo ṣe. Ṣé gbogbo ẹni tó rí fọ́nrán náà ni yóò tún padà rí èyí tí mo bá ṣe tí mo ti ń tọrọ àforíjì ni? Ṣé ti wá rí pé ẹ̀fọn tó bà lé ọkùnrin lábẹ́ pípa rẹ̀ gba sùúrù púpọ̀. Tó lẹ́yìn tí yóò kọ àṣà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tó fẹ́ mú olóyè Sunday Ìgbòho balẹ̀ tó sì sanwó tán, oríṣiríṣi awuyewuye ló bẹ́ sílẹ̀ láàrin ìgboro. Ẹsẹ̀kẹsẹ̀ ni àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ti jáde pé àwọn ò gbìyànjú o láti mú olóyè Sunday Ìgbòho. Wọ́n tilẹ̀ ní kì í ṣe olóyè Sunday Ìgbòho làwọn ń wá, wọ́n ní ọ̀daràn kan òun làwọn ń lépa. Ọ̀pọ̀ ènìyàn ló sọ pé irọ́ làwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ń pa. Wọ́n ní ìgbà tí ọ̀pọ̀lọ́ wọn ò mọ̀nà odò mọ́ ló da ọ̀rọ̀ náà sí àwáwí. Bóyá ká ní wọ́n ti ń sọ òtítọ́ fún wa látẹ̀yìnwá ni a ò bá gbà wọ́n gbọ́. Bí adẹ́tẹ̀ bá ní òun gbánìyàn létí ní ìwòye àná, ó sì ṣe é gbàgbọ́. Bó bá wá sọ pé òun tún ya onítọ̀hún léèkánná ó yẹ ká fúnra o. Bí wọ́n bá láwọn ò fẹ́ mú ọmọ Adéyẹmọ, ṣé wọ́n fẹ́ lọ fọwọ́ ra lórí ni? Eré kí lajá ń bẹ́kùn sí ná? Eré kéré kí ni wọ́n bá débẹ̀ tẹ́yẹ fi ń tù yẹ́ẹyẹ? Olóyè Sunday Ìgbòho sá sọ pé ìgbà tí wọ́n lú aṣọ mọ́ àwọn lọ́rùn ó ní àwọn bọ́ ẹ̀wù náà sílẹ̀ fún wọn. Àwọn olórí wa ò lálámọ̀ràn gidi o. Bóyá wọ́n sì ní àwọn ló kọ tí ikún. Mo kúkú ti kékéké mo sàlọ̀. Mo ní kẹ́ ẹ fọmọ Adéyẹmọ lọ́rùn sílẹ̀ ẹ̀ lájá ló ń gbó. Àṣé Olódùmarè ló mú yín lọ́kàn le kọjọ́ ìparun yín ó lè yá kánkán ni. Ẹ fi àwọn ọ̀tá orílẹ̀-èdè yìí tó yẹ kẹ́ ẹ fi páńpẹ́ ọba gbé ẹ fi wọ́n sílẹ̀. Àwọn ń ṣe ohun tó wù wọ́n. Wọ́n ń parọ́ ìjínigbé tó ní kọ́lọ́fín nínú fún wa. Wọ́n fi ń gbọ́nwó wa lọ ni. Ẹ sì ń fọwọ́ ra wọn lórí ẹ wí nǹkan kan. Ọmọ Adéyẹmọ tó ní ìyàwó gbọ́dọ̀ jẹ àwọn ìran òun lẹ̀ ń lépa kiri. Ẹ fọmọ Adéyẹmọ lọ́rùn sílẹ̀ o kẹ́ ẹ jẹ́ kí wọ́n rí mú mí. Bá a bá lé ni tá ò bá ni. Ṣé là á padà lẹ́yìn ẹni? Eṣinṣin tí ò gbọ́ kìlọ̀ òun ló bá òkú wọ isà o. Ọ̀kẹ́rẹ́ tí ò gbọ́ kìlọ̀ òun ló fara káásá ọdẹ. Ọjọ́ abápa wèrè òun là á mọ̀ pé ó lẹ́bí lára o. Ẹ fọmọ Adéyẹmọ sílẹ̀ kí rajaraja yín kó má bàa ra dìgbòlugi o. Ìgbòho ò ṣeé pa kò ṣeé kàn lóògùn. Ṣé bí ẹ ti fojú ara yín rí báwọn ará ìlú ti dìde láti gbárùkù ti ọmọ Adéyẹmọ. Gbọ̀ngbọ̀n kan ò sí o. Àfi ẹni tó bá ń ti ara rẹ̀. Bókun bá já máa tún so. Ẹ rántí pé a máa ní kókó o. Àwọn kan ní ìjọba lágbára kò sẹ́ni tí ìjọba ò lè mú. Wọ́n tún ní ìjọba ọmọ amúnimú ògùn. Irọ́ ni o, ìpọ́nra ẹni lé lásán ni. Bẹ́ẹ̀ bá lágbára, agbára yín ò tó taráàlú. Ẹ jẹ́ ṣọ́ra kẹ́ ẹ má bàa kíkà àbámọ̀ bọ́nu ni o. A ti kìlọ̀ fún yín pé kẹ́ ẹ jẹ́ kó gun omi. Mo kúkú ti rọ̀ yín títí wípé kẹ́ ẹ fọmọ Adéyẹmọ lọ́rùn sílẹ̀ ẹ ò gbọ́. À ń gbòrò mọ́dìyẹ lọ́wọ́ ikú. Ó ní wọn ò jẹ́ kóun ràkìtàn láti lọ jẹ kòkòrò. Àkìtàn níbi ògòǹgò ti ń jó wùyẹ́wùyẹ́. Òròmọdìyẹ ò mọ̀ wípé
ohun púpọ̀ ló ń bẹ lákìtàn tí wọ́n farajọ kòkòrò. Abìrùsóró ó ń bẹ lákìtàn tó farajọ kòkòrò. Àwọn ọmọ isán wọ́n ń bẹ lákìtàn tó farajọ kòkòrò. Àwọn àkéèké abìjà ní bàrá àdí wọ́n ń bẹ lákìtàn tí wọ́n farajọ kòkòrò. Àṣà ń bẹ lákìtàn tí wọ́n farajọ àgbébọ̀ adìyẹ. Aláṣejù nìyín tí pọkọ ní baba. Olórí alágbèrè nìyín tí gbẹ́bọ kọjá ìdí èṣù. Alágbèrè ní gungire kọjá ewé. Ẹni tó gungire kọjá ewé àtẹni tó já lọ́rùn ọ̀pẹ̀, àwọn méjèèjì lẹ́gbẹ̀ra o. Ẹ̀yin tẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ mọ́ Adéyẹmọ ẹ kú iṣẹ́ o. Kèrègbè òfìfo yín kú àṣedànù. Ẹ fẹ́ mọ́ Adéyẹmọ nítorí kíni? Ẹ̀tẹ̀lẹ́ fi sílẹ̀ tẹ́ ń pa làpálàpá. Ìtì ń bẹ lójú yín, ẹ̀yin ń yọ ìṣẹ́pẹ́ ojú ẹni ẹlẹ́ni. Ajá yín mọmọ ti rẹ̀ fún lọ́mú. Ó mọ tòdò òyà kì mọ́lẹ̀. Àwọn tó yẹ kẹ́ ẹ mú ẹ ò mú wọn. Ọmọ Adéyẹmọ lẹ̀ ń lé kiri. Bẹ́ẹ̀ àgbèrè nìkan gbé tó lóun ó mú òkúta o. Àgbèrè ní tàwòdì tó lóun ó jẹ̀gbín. Àgbèrè láyán ń gbé tó lóun ó jó mùkẹ́mùkẹ́ láwùjọ adìẹ. Àìmọ̀kan ní mú èkúté elépo lógbò níjà. Aláṣejù lajákájá tó ń lépa ẹkùn kiri. Gọ̀ǹgọ̀ tó ń kábì tó ń ká kòkó. Ọjọ́ tó bá gbìyànjú odi ẹ̀yìn wò, ọjọ́ náà ni ó fàya o. Bí babaláwo yín bá kọ yín ní fápé ni. Kò bá jẹ́ kó yé yín pé gbẹ́dógbẹ́dó kan ò lè gbá gogo. Alọ̀lẹ̀kẹ̀ kan wọn ò lọ bàbà. Alágbẹ̀dẹ tó lè rójúgun ò sí. Irọ́ ń parọ́ fúnrọ́ ni. Ẹnu ehoro ò gbàjánu. Gbẹ́rangbẹ́ran ò lè gbẹ́kùn. Olè kì í gbégbẹ̀du. Àjẹ́ ò lè jòkú. Àkùkọ kì í pamọ́. Ìyàwó ilé tó bá fọwọ́ àtàfọ̀dí yóò kébò sí omi o. Bóyá lẹ́mọye ẹ̀dá tó ń ṣàdúrà nítorí Sunday Ìgbòho lójúmọ́. Ṣé taláwo ni ká sọ ni tàbí toníṣègùn àtàtà? Àlùfáà àtàláàfáà tó ń bẹ Olódùmarè fọ́mọ Adéyẹmọ wọ́n lé lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta o. Ṣé ẹ mọye ẹni tí Olódùmarè ń gbọ́ tirẹ̀ nínú wọn ni? Bẹ́ẹ̀ ò bá fẹ́ parun, ẹ jẹ́ jáwọ́ lápà tí ó yọ̀. Iná kékeré lọmọ Adéyẹmọ ó kọjá àmúdání. Ejò kékeré Ìgbòho kọjá àmúdàmùrè. Pátákó ẹ̀fà tí tajà lẹ́nu kákáká òun lọmọ Adéyẹmọ. Ṣé bí ọmọ Adéyẹmọ tilẹ̀ ní bí ẹ bá pe àwọn pé ẹ fẹ́ fi ọ̀rọ̀ wá àwọn lẹ́nu wò, àwọn ó dá yín lóhùn. Wọ́n sì sọ ohun tó yẹ kẹ́ ẹ mú ṣe. Kí wá ni làlẹ́ òfo tẹ̀ ń bá kiri? Ẹgbọ́n tó ọmọ Adéyẹmọ fúnra wọn sọ. Kò sí náà ọ̀dọ̀ òjíṣẹ́ wọn máa rá dí. Ọ̀rẹ́gẹ́ síbẹ̀ fún wa, àwa nílùú Nàìjíríà ń yẹn jẹ, ọ̀rẹ́ ẹ̀kọ́ mọ yẹn wá jẹ. Ewúrẹ́ sọ pé wọ́n sọmọ ìyá àgùntàn. Àgùntàn ní ìyá tòun ò bí dúdú. Ẹ̀ẹ́dẹ̀já mọ lọ. Àwa la fẹ́ mọ lọ wá ń sagídí. Ẹ fi wá lẹ̀ náà. Ọ̀dọ̀ sí nǹkan tẹ́ lè ṣe sílé yìí. Yóò bó òsínmọ́ náà sọ yẹn. Àbútẹ́ bá pa gbogbo yẹn ń kọ́lọ́pàá bọ̀ wá gbé wa. Àbí wèrè lẹ pè wá ni. Ṣé àwọn Yorùbá àgbà kan ni àwọn pípò yìí ń pè wá sá? Ẹ mọ̀ pé Yorùbá ti change ni. Ẹ gbé Ìgbòho lásán. Ẹ lọ lé Ìgbòho. Ẹ rí èrò bíi mílíọ̀nù tó ẹ wò tá a ṣe kún ni. Wọ́n dẹ̀ ń sùn bẹ́ẹ̀. Àwọn yẹn ẹ wúlá gbogbo àná àwọn yẹn sùn síta. Wọ́n sùn lẹ́lẹ̀. Ẹ mọ̀ gbé àwọn lọ́lẹ̀lẹ̀ bí àná. Pé níbo. Àwọn dẹ̀ máa wà ń bí for 3 months ẹnìkan kò ní kò mí. Yẹn lẹ́fù mọ̀ pé Yorùbá ti bínú. Ní kankan gbogbo ìsọ́sọ́rì yẹn mi ò tiẹ̀ wá áfítà yẹn. À ń lọ ní. Aláwọn ọmọ Yorùbá tó ní wọ́n pé tí wọ́n mọ nǹkan títò yé wọn tíṣẹ́ yé wọn. So arọ́gbọ́ àwọn bàbá kọ̀ọ̀kan tí ò tí jí. Bàbá wa Aláàfin ti sọ̀rọ̀ sókè. Ọ̀nà ti bàbá wọn ní Kábíyèsí ó ti sọ̀rọ̀ sókè. Gbogbo àwọn bọ́dà wa Fẹ́ni Fani-Káyọ̀dé gbogbo wọn. Délé Momodu everybody Fáyọ̀ṣe gbogbo wọn ti sọ̀rọ̀ sókè. Kí ló tún kù tàbá ti Músàkọ̀ tó ta Músàkọ̀ sókè tàbá kù sàkúsà ló kù lẹ́yìn báyìí. Akérédolú ń sọ̀rọ̀ sókè. Gómìnà ti sẹ́yé sọ̀rọ̀ sókè. Gbogbo àwọn Yorùbá gbogbo àwọn Afẹ́nifẹ́re sọ̀rọ̀ sókè. Ìyẹn ẹ̀sìpẹ̀tẹ̀ gbogbo ògbìmọ̀ ọ̀dọ́ gbogbo àwọn alága ọ̀dọ́ ní ọdún wọ̀nyí. Afẹ́nifẹ́re sọ̀rọ̀ sókè pé níbo. Ẹ wá dákun. Àwọn Fúlàní wọn bá wa lérí ogun. Àwa Yorùbá mọ̀ ní. Fúlàní bá Yorùbá lérí ogun. Àbẹ́wà gbà mí bìlífù tàwọn ni pé àwọn níbọn lọ́wọ́ torí pé bàbá Barrister kọ́lọ́wọ́n bá àfọ̀rún kẹ́ wọn bàbá tàn wọ́n ẹ̀tì yẹn sì bàbá kọrin pé mo sùn mo láàlà àlá tó burú ó ní ọmọ ìyá mẹ́ta mẹ́fẹ̀ẹ́jà gbogbo àjọ lérí bàbá Barrister bàbá fi yẹn gbé wọn mọ́ra ṣe mọ̀ pé bàbá fi yẹn gbé wọn mọ́ra rí wọn mọ̀ pé bàbá ń gbà wọn mọ́ra rí bàbá ní ọmọ ìyá mẹ́ta mẹ́fẹ̀ẹ́jà gbogbo àjọ lérí àwọn kan lámúnísàn kan ògùn láàbẹ́lé àwọn Fúlàní nù bàbá ni wọ́n ń lámúnísàn wọn ní nǹkan ogun lábẹ́lé wọn àwọn kan fọwọ́ lẹ́ràn èyí àwọn ẹnìkejì tiwa àwọn Ìgbò táwọn dẹ̀ ti múra tán àwọn fọwọ́ lẹ́ràn pé ẹ mọ̀ bọ̀ wá bàbá wa ní àwọn àtún ò ní nǹkan
ṣùgbọ́n a lọ́lọ́run. ẹ tó lọ́lọ́run ló wá ní gbogbo nǹkan. ẹ tó bá lọ́lọ́run yẹn òun ló ní gbogbo nǹkan lọ́lọ́run. olórí ẹ̀ tó dàbí bàbá tó wọn mọ́ra wọn wá Yorùbá mọ̀ dùn pọ̀ Yorùbá ni bàbá fi sọ̀rọ̀ fún wọn bàbá dáadáa Barrister kọ́lọ́fọ̀rùn kẹ́ bàbá yẹn gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí bàbá yẹn ti fi kọrin ó sì fi kọrin dànù ọlọ́mọ fún Yorùbá lẹ́bùn tó pọ̀ gan-an bàbá ti fi kọrin ó ti fi kọrin ó ní àwa kan ò ní nǹkan ṣùgbọ́n a lọ Ọlọ́run ọba ó ní má jìyà gbé lórúkọ tá à ń pọ Ọlọ́run ọba tó ń pọ Ọlọ́run gbìjà wa Ọlọ́run ní ń gbìjà Yorùbá tẹ́lẹ̀ wọ́n gbé ẹnu Yorùbá ti kò fíìmù là ń ṣe báyìí ẹ̀yẹ tọ́ wa ń sìn aláàfẹ́ Fúlàní ajínigbé mọ́ lórí ilẹ̀ bàbá wa simple nísìnyí wọ́n ní ajínigbé kan lọ gbé wa ó dá bẹ́ẹ̀ ó máa bọ̀ kí ẹ ti ẹ ṣe pé nǹkan tó burú nu pé kàn ní kàn invite mi tí wọ́n bá invite mi màá wà náà kí mo fẹ́ sá fún nígbà tí wọ́n nìkan mọ̀ ń lọ gbogbo àtẹ̀jọ́ ẹ̀yẹ mú 50 lẹ́tà fún mi wá ọ̀dà nínú èmi sọ pé tẹ bá fún ní tẹ́tà ẹ̀ dìtẹ́ ni mi kò possible so ẹ mú lẹ́tà wá èmi náà dẹ̀ bí ti bá dọ̀dọ̀ yín pé ǹjẹ́ ẹni tó pa ọkọ olóyún Fúlàní tó pa ọkọ olóyún ṣe ti fún lẹ́tà tiẹ̀ náà Fúlàní tó pa ẹ̀gbọ́n mi Aborode ṣe ẹ ti fún lẹ́tà Fúlàní tó pa Alájà Àdìsá ṣe ti fún lẹ́tà Fúlàní tó jí ọmọ ọba Àgàngàn tí Sẹ́ríkì Sàlíù gba owó tó lọ gbé fún ṣe ti fún torí pé Sàlíù mọ̀ sí òun tó sàlọ̀ fún lówó tó fún ransom ṣe ti fún lẹ́tà Fúlàní tó gbé gbogbo àwọn èèyàn mi àwọn brọ́dà mi àtàwọn àǹtí mi ń bẹ̀ yẹn àtàwọn Fúlàní tó rèpù gbogbo àwọn ìyá mi tí wọ́n ń bọ̀ lẹ́nu èkó ìtọ́pọ̀ olúfọ́n ìtọ́pọ̀ ṣe ti fún lẹ́tà tẹ́ bá ti fún gbogbo àwọn èèyàn náà lẹ́tà ẹ̀ fèmí náà àjọ ọmọ ọbọ̀ kẹ́mi wá bí wọ́n pé kí ló dé tẹ́ ẹ fi pa àwọn fámìlì mi. àwọn tó pa fámìlì mi ni mo ní kó kò lórí ilẹ̀ bàbá wa àfẹ́ wọn mọ́ ṣé bí àkúkú bá yín jà ilẹ̀ Yorùbá yìí wọ́n fàyè gba àlejò tó pọ̀ bóò ni àlejò ó sì wá tó ń lé ọ̀wá tó gbọdọ̀ rìn mọ́. ẹ̀gbọ́n mi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho bí wọ́n bá pè yín sàbújá ẹ gbúdọ̀ lọ o bó bá sì wá pọn dandan pé kẹ́ ẹ lọ bí ogún bí ẹgbẹ̀rún ẹ rántí pé ọ̀pọ̀ iṣu òun ní yagi nínú oko ọ̀pọ̀ èrùn ní magìyàn àgbájọwọ́ òun nìkan fi mọ òkìtì ọ̀gán bóyin bá sí lóko ẹni tó lè dúró ò tó nǹkan o ẹni tó bá wẹjú òun lẹ̀rù ń bà ẹyẹ ìbẹ̀rù òun ní tọ́jọ́ ẹ sì máa ṣọ́ra lójú pópó wa ní sáà yìí bí wọ́n bá mú yín tẹ́ ò ṣeé mú ọgbọ́n tí wọ́n lè dá ó pé gbèje o wọ́n lè lọ́ọ̀rọ̀ olódì yín mọ́ ìjàmbá ojú pópó Olódùmarè yóò dáàbò bò yín o àlàjá òun lọ́lọ́kọ̀ lami ẹ ó ṣe àṣeyè láṣẹ Olódùmarè iṣẹ́ oríran yín kúkú lẹ̀ ń jẹ́ ọ̀nà tó sálàkalẹ̀ fún yín lẹ̀ ń tọ̀ ọ̀nà tẹ́ ẹ tọ̀tọ̀tọ̀ tẹ́ fi délùú Òṣòrun Rogíro ẹ bá buké níbi tí wọ́n gbé sapá bíi tán ẹ bá rárá tó ṣubúlẹ̀ tí ò lè dìde mo ṣe bẹ́ẹ̀ kò ló lẹ́yìn fi mòòṣà ńlá ọ̀sẹ̀ rẹ̀ màgbò tó fi dá ọwọ́ ẹfun rẹ̀ tẹ̀yìn lórí ìṣòǹṣòro ọwọ́ yín lẹ́nà ìwẹ́rẹ́ kùrùkẹrẹ là á súnṣẹ́ bàtà mo ní kí lẹ̀ ń ṣe níbẹ̀ ń wọ́n ní olúmọkò ló sílẹ̀kùn ọlà sílẹ̀ lájá alájá fi ń pajá ní àhú gbọ̀nà fún wọn ẹni káládé igbó pọnrere tọmọdé yẹmọ fún wọn ọ̀tún yín àbá ló dífá fún wọn lóde àbá òsì yín àṣẹ ló dífá fún wọn lálèdè àṣẹ àdàkàn lẹ́bọ̀ pàǹpàdà ló dífá fún wọn lóde mọ̀ṣẹ́ ìwélé èrè eléré ìpè elépè ìra oníra òjò tẹnugbà sọ̀rọ̀ wọlẹ̀ ẹna tí ọká bá fẹnu sọ ẹnu ọká ní kú sí ọ̀rọ̀ tí ìfùnfún bá gbọ́ etí ni yóò máa rò fún akọ ló bá ní kí ọmọ Adéyẹmọ ó kú gìrì lẹ́sẹ̀ ń bọ̀ ọjà ẹ̀yin lẹ́hùn mọ́ sọ̀rọ̀ wọn mo gbẹ̀yìn òun làgbà ń dún àpáàdì ní ṣáájú ìfànná iná ní ṣáájú ẹni tó fàn án ọ̀tá Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ gbogbo wọn mọ̀ jálulẹ̀ láì gungi ni láṣẹ Olódùmarè ọmọ Yorùbá o èmi làgbẹ̀ ń ṣe lóko ná tó fi ń dòru ọ̀gànjọ́ àfikẹ́ àgbẹ̀ tó bá fẹ́ jí iṣu ẹgbẹ́ ẹ̀wà ni o bí ẹ̀yin bàbá wa bá ní ohun tẹ́ ẹ fẹ́ sọ lórí bí wọ́n ti ń gbìyànjú láti mú olóyè Sunday Ìgbòho ẹ̀sẹ̀ gírí ọjọ́ ń lọ o à ń retí kí gbogbo yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún ṣùgbọ́n a ò gbọ́ nǹkan kan o àfi àwọn díẹ̀ tí wọ́n lọ́kàn akin tí wọ́n bu ẹnu àtẹ́lù ìṣẹ̀lẹ̀ ọ̀hún mo gbóṣùbà fún Olúgbọ́n tí orílẹ̀ igbọ́n
ọba Francis Olúṣọlá Àlàó ojúlówó ọmọ Oòduà ni wọ́n o, irú wọn là ń fẹ́ nípò ọba. Bàbá, bí ayé bá ń jẹ́ ayé ẹ ó máa bẹ ní o, ibi ara pápá là bẹ́tu, ibi gìjàgìjà ńlá bẹ́kùn, ìta gbangba là béwé ajílékegé, òjòjò oníṣòwò kówó mọ̀ lè nájà kókó lárọ́ta yín yóò máa lé o, nǹkan ò ní ṣe yín bàbá, ẹ̀yin fúnra yín ẹ̀yin náà gbọ́ ohun tí bàbá sọ. Ṣé rí ọ̀rọ̀ Sunday Igboho wọ́n ti ọ̀rọ̀ olóṣèlú bọ̀ o, ṣùgbọ́n mi ò ní ti ọ̀rọ̀ olóṣèlú bọ̀, màá sọ bí mo ṣe rí. Orúkọ mi ni ọba Francis Olúṣọlá Àlàó, Olúgbọ̀n ti orílẹ̀ Ìgbọ̀n ní Ògbómọ̀ṣọ́ zone, Ọ̀yọ́ state. Èmi náà tún ní igbákejì alága fún gbogbo àwọn lọ́balọ́ba ní àti àwọn olóyè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ state. Ìjọba ní lábùkù yìí máa fi kàn wọ́n. Ká ní ìjọba ṣe bí wọ́n ṣe yẹ kí wọ́n ṣe ni, ọ̀rọ̀ yìí ò ní kan bíi pé Sunday Igboho fúnra rẹ̀ ló ń sọ pé òun fẹ́ jà fáwọn èèyàn òun. Ààbò ìlú àtọmọdé ni o, àti dúkìá ni o, àti gbogbo nǹkan tó wà nílùú ìjọba ni. Ìjọba ti fẹ́ẹ̀lì ní nǹkan tá à ń pè ní ojúṣe wọn, òyìnbó á ní pé responsibility wọn. Ìgbà tí wọ́n ṣe responsibility wọn, nǹkan tí wọ́n máa sọ nínú òfin náà, a ní tí ó bá ti kàn self-help fúnra rẹ̀, wàwọn náà fẹ́ wò bó ṣe fẹ́ dáàbò bo ara ẹni àbí dáàbò bo àwọn ọmọ ẹ. Ọ̀rọ̀ Sunday Igboho, nítorí ẹ̀ mo fi sọ pé àti kínní àti kejì à ń sọ fún wọn, àtijọba náà tẹ́ bá wò pé Sunday Igboho ò ṣe dáadáa, ẹ̀yin ò ṣe bọ́ síbẹ̀ kẹ́ lọ ṣe. Ẹja dáṣaran fáṣaran. Èmi ò sọ pé kí èèyàn mú òfin lọ́wọ́ ara ẹ̀ o kó máa dó òfin ṣe o, ṣùgbọ́n tá a bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, wọ́n ń pa kúkúrú, wọ́n ń pa gúngùn, wọ́n ń pa pupa, wọ́n ń pa dúdú. Ọ̀rọ̀ ní ẹja fi ṣe bí àwọn tó ṣẹlẹ̀ sí ni, ẹni tó ṣẹlẹ̀ sí ni, tó bá jẹ́ pé ó ṣẹlẹ̀ sọ́mọ mi ńkọ́ àbó ṣẹlẹ̀ sẹ́bí mi, ẹja fi rora wa wò. Èmi ò ní sọ pé Sunday Igboho wípé nǹkan tó ṣe bóyá ó burú, ìjọba lè sọ pé kò yẹ kó mú òfin lọ́wọ́ ara ẹ̀, ṣùgbọ́n òfin ìjọba náà ló sọ pé tó bá rí ọ̀nà láti lè fi fún self-help ní self-defense, nǹkan tí mo rò pé ó ṣẹlẹ̀ nìyẹn o. Ìjọba wa ni kí wọ́n múra láti wá bí wọ́n ṣe máa dáàbò bo àwọn aráàlú. Àgàgà ìjọba àpapọ̀, iṣẹ́ wà lọ́wọ́ wọn. Àìbìkítà fún aráàlú, àìbìkítà fún ọmọdé, àìbìkítà fún onílé, àìbìkítà fàlejò. Ìjọba wa ni màá rí bá wí o, èmi ò rí Sunday Igboho bá wí o. Gbogbo ẹ̀yin bàbá wa nílé tẹ́ ẹ dákẹ́ tẹ́ ò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, ṣé kìí ṣe pé òdodo lẹ̀sùn tí wọ́n fi ń kàn yín báyìí? Torí ọ̀pọ̀lọpọ̀ ló sọ wípé ẹ ti gbowó panu mọ́, owó tí mọ̀jẹ̀ lékè tí máyé labọ́ ládàdàkudà, bí wọ́n bá dajá bó wù wọ́n tún lè dọ̀bọ. Bí ò sọ̀rọ̀ àtẹnujẹ, tí ò sọ̀rọ̀ àti bùkèlè, kí làlùfáà ń wá lọ́dọ̀ alápinni? Èmi làgbàlájì ń ṣe nílé ọlọ́gbìn, ìpàdé kílẹ̀ ń ṣe pẹ̀lú àwọn aninilára. Bóyá lẹ mọ̀ pé ọ̀dọ́ ìwòyí wọ́n ti yàtọ̀ sí tàtijọ́ o. Àgbà tó bá fẹ́ jàjẹ́ ìwẹ̀yìn nínú yín, wọ́n ṣe tán àti ti gibo onítọ̀hún lójú. Kò sí ohun tó fún wọn lójú láti ṣe o. Ẹni tó bá ṣe dáadáa ẹ jẹ́ ká wí, ènìyàn tó bá ṣèké ẹ jẹ́ kó mọ̀. Èké ni ò jẹ́ ká rówó mú. Bá ò bá pèké léké, bá ò pè kàníkà, wọ́n á ní àtàwọn àtolóòótọ́ ìlú làwọn jọ ń táyé ṣe o. Bẹ́ẹ̀ ti dákẹ́ títí ní tí kú fi pẹ̀mùkẹ́ Abíọ́lá, ẹ fọwọ́lé rán títí tí kú fi pọ́ máa wó lọ́wọ́. Ojú gbogbo yín pátápátá ni kú fi mọ́ máa wó lọ o.
ẹ lajú sílẹ̀ ni tí wọ́n fi pa Ọládòkè Akíntọ́lá, ẹ ò wí nǹkan kan tí kú fi polóyè Bọ́lá Ìgè, ẹ tún ti fọwọ́ lérán báyìí o kí wọ́n máa fìtínà ọmọ Adéyẹmọ. Ọmọ ẹni ò bá sorí palaba kó tún sorí pòóló, ọmọ ẹni lọmọ ẹni o, ọmọ ẹni ò sì ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká kó ìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Ohun tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé bí èèrà bá rin ọmọ Adéyẹmọ, ẹ ò ní fẹ̀dọ̀ lórí òróòro o. Àgbà tí ò kẹun sọ̀rọ̀ ó ń bọ̀ wá kẹtan sáré o. Tó kò ní gbàgbé lóore ń jẹ́, ajá kì í gbàgbé olóore ẹ̀kọ́, títí làáròyìn aṣenilálejò ẹran o. Gbogbo ọmọ Yorùbá ń dúpẹ́ oore lọ́wọ́ olóyè Sunday Ìgbòho, ẹgbẹ́ OPC, ẹ̀yin fijilantè, gbogbo ọdẹ nílẹ̀ káàrọ̀ oòjíbí àtàwọn ẹgbẹ́ ajìjàgbara tó kù pátápátá, ẹ ṣeun o. Àwọn alálẹ̀ yóò máa ṣègbè lẹ́yìn gbogbo yín o. Ògún ò ní fẹ̀jẹ̀ nìkọ̀ọ̀kan yín yílẹ̀ láéláé. Ká dúpẹ́ oore ò tó, ẹ jẹ́ ká máa ṣe ìwúrí fún wọn nígbàdégbà. Inú dídùn òní mórí yá wá o. Ìwúrí ló jẹ́ fún mi bí gbogbo wọn ṣe dìde báyìí pé ìyà ò gbọdọ̀ jẹ ìran wa. Ìgbà tẹ́ ẹ ti ń fọwọ́sowọ́pọ̀ báyìí, àti délẹ̀ ìlérí ò lè ṣòro. Ẹ kú iṣẹ́ o, ẹ sì kú ìyànjú. A rí ipa iṣẹ́ takuntakun tí ẹ ń ṣe o. Olódùmarè ò ní padà lẹ́yìn yín láéláé. Mo mà tó gbọ́ nǹkan o. Wọ́n ní àwọn ẹgbẹ́ kan lókè ọya, wọ́n ní wọn ò gbọdọ̀ kó oúnjẹ àti tòmátì pẹ̀lú màálù wọ ọ̀dọ̀ wa mọ́. Ẹ̀rín pa mí títí n ò lè pa mọ́ra o. Wọn ò mọ̀ wípé oore ńlá ni yóò jẹ́ fún ìran wa bá ò bá ra nǹkan wọn mọ́. À ń rọ́jú dákọ̀ ọ̀bùn, ọ̀bọ tó ń dá ẹ̀kọ́ rẹ̀ kéré. À ń wá bí a ó ṣe ya wèrè sílẹ̀, wèrè ní baba dókè odò ká dúró de òun. Àpọ́nlé kúkú lẹja odò, ẹni bá ti pẹja nínú pápá rí òun ni kó wá sọ o. Àpọ́nlé ni pé kágbàdo tó dáyé ó lóhun tádìyẹ ń jẹ. Ọjọ́ tí Olódùmarè ti dá adìyẹ ló ti ṣẹ̀dá àgbàdo. Bá ò bá jẹ màálù, tá ò jẹ tòmátì, tá ò jẹ oúnjẹ yín mọ́, a ò kúkú lè kú. Adìẹ funfun wa tí ò mọ ara rẹ̀ lágbà náà ni ló jẹ́ kẹ́ ẹ máa ṣe bí Ọlọ́run ọba. Bí ìran Yorùbá bá fẹ́ ṣe dáadáa ni, ìgbà tẹ́ ẹ bá tún èrò yín pa tẹ́ ẹ fẹ́ máa kó oúnjẹ náà padà wá sọ́dọ̀ wa, níṣe ló yẹ ká fi àìjẹ tẹ́ yín lọ́rùn, ká wá wo ẹni tí ó kérora àdánù nínú wa. Wọn a máa so ẹran mẹ́ran kọ́kàn ó kàn kan pa ni. A ò ní káwúsá àti Fúlàní má ṣòwò nílẹ̀ wa, ṣùgbọ́n òwò kì í fún òwò lọ́rùn là ń wí, kí wọ́n fi ọwọ́ síbi tí ọwọ́ wọn ń gbé o. A ò ní kí Gàmbàrí ó mọ̀ sùn rárá. Ẹ ṣáà ti sọ fún wọn kí wọn ó mọ̀ kìran bàbá tiwa. Wọ́n lè dára tó wù wọ́n lọ́dọ̀ wọn lọ́hùn-ún. Àwa ò ní gba àgbàkúgbà láàyè lọ́dọ̀ tiwa o. Ẹ jẹ́ kí gbogbo oníṣẹ́ ibi nínú wọn ó máa lọ. Àbí torí ohun àlùmọ́nì tádániwáyé fi jíǹkí wa lẹ́sẹ̀ ń bínú ìran wa ni. Ṣé torí pé apá kan níbọn apá kan ò ní? Bá ò lọ́rùn lọ́fà tá ò lápò, àṣà ní Olódùmarè ọba o. Ẹni tó bá wá lè bọ́ Olódùmarè jà kó máa bọ̀ ní gbangba o. Ohun kan tó dá mi lójú ni pé kò sí bí ẹ ó ti ṣe ẹ̀lérí kó tó tóbi bí òkété, kí la ó ti ṣe wúrẹ́ kó tó tóbi bí erin o. Tẹ̀ ẹ́ lọ́dàá, ọ̀dá àgbò lè tẹ́ran ńlá, a ó ti sọ̀rọ̀ rẹ̀ tí ó fi tóbi tó àparò. Bó ti wù kẹ́ ẹ gbìyànjú tó, ẹ ò lè tó ràn wá. Olódùmarè ló ṣe bẹ́ẹ̀ o, kì í ṣèyàn kankan. Ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí kí àfọ̀njá ẹlẹ́ẹ̀kejì tó ń bẹ láàrin wa nílẹ̀ káàrọ̀ oòjíire bí. Ẹni tá a fi sípò àgbà tó ń sọ̀rọ̀ bí èwe. Bí wọ́n bá ń pe ènìyàn lábì fún ràìràì, ṣe bí níṣe ló yẹ kírú ẹni bẹ́ẹ̀ ó pà fún rẹ̀ mọ́. Ẹ jẹ́ yá akọ́rọ̀ yín jẹ kóró tó sọ̀kù sáàfin yín. Iná táfọ̀njá dá sílẹ̀ lọ́jọ́sí, ó sì ń jó wa lẹ́sẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin tó dé, ẹ fẹ́ depo gbígbóná sí wa lára. Ọ̀bọ ò gọ̀ mọ́ o, gbogbo wọn ló ti gbọ́n bí asarun. Ẹ̀yin ọmọ Oòduà nílé lóko o, ẹ má wòran o, torí wípé bá a bá ní kí wèrè ó sòkú ìyá ẹ̀ bó ti fẹ́, ó lè sún jẹ o. Bí èèrà bá fi ní pegi, ṣe là ń wọ̀n dànù. Ẹ jẹ́ ká tètè pẹ̀ka ìrókò yìí kíákíá kó tó dohun tí yóò máa gbẹbọ lọ́wọ́ wa o. Èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ o. Ẹ̀yin gómìnà wa gbogbo ẹ̀ ǹlẹ́ ń bẹ̀ ń wo. Kí ló dé tẹ̀ ń gbá wa bí bọ́ọ̀lù lójoojúmọ́ ná? Ẹ rántí pé àwa ènìyàn lẹ́ lè tàn jẹ́ o, ẹ ò lè tàn Olódùmarè ọba o. Kí ló dé tẹ̀ ń ṣe àwa tá a dìbò fún yín bí ẹrú ná? Ìpàdé là ń gbọ́, ẹ ò gbé ìgbésẹ̀ kankan o. Àkékéké, àṣàlọ̀ṣàlọ̀, ẹ̀rín lẹ̀ ń fi wá rín. Nítorí owó ẹ̀jẹ̀ tẹ̀ ń kójọ tẹ́ ò ní ná. Ẹ kọ sílẹ̀ kẹ́ ẹ kọ orúkọ mi sí o. Ṣé bí áǹkì funfun lẹ fi ń nu omi ẹ̀rín lójú lónìí? Agbádá Kampala òun lẹ fi nu omi ẹkún bó bá dọ̀la o. Ghana must go lẹ fi ń kó owó wa lónìí.
rélùwéè òun lẹ́ ó fi di ẹrù ìbànújẹ́ yín bó bá dọ̀la àfi èyí tó bá tètè ṣe àtúnṣe nínú yín ni o ẹ̀ ń ṣe wá ní ṣùtá ẹ sì ní amọ́ sọ̀rọ̀ ẹ̀ ń gbàbọ̀dè fúnra wa ẹni ká káwọ́ gbéra ká tó gégi nígbó ṣe ló yẹ ká kọ́kọ́ fọ̀rọ̀ ró rẹ ní wo ká tó fabẹ́rẹ́ gún ọmọ ẹyẹ ẹ jẹ́ ká kọ́kọ́ fi gún ọmọ wa wò ná bó bá ti lè dun ọmọ ẹni àṣẹ pé bẹ́ẹ̀ náà ló ń dun ọmọ ẹyẹ Gudugbẹ̀ ọ̀rọ̀ ń bọ̀ láìpẹ́ yìí gbogbo yín pátápátá nílé ó máa jó lẹ́sẹ̀ bí ẹyẹ odídẹrẹ́ ẹ ó mọ̀ pé nǹkan ju nǹkan lọ. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọ̀gbẹ́ni Kẹ́hìndé Allen àpò sàṣàmùrà kì í gbẹ ẹ ò ní wówó tí o ọ̀nà gbogbo ní ire yóò máa gbà wá sọ́dọ̀ yín mo mọ rírì yín o ẹ ṣé mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Ọláyímiká Àyìnlá mo sọ yìí mo dúró ná bọ́kọ bá roko á padà sí párá bí àdá bá yẹ̀nà títí á padà sínú àkọ̀ béégún bá ná gbàrá tó ná gbòòrò ìgbàlẹ̀ ní fàbọ́ sí. Ẹ jẹ́ kí n máa lọlé bàbá mi ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi yìí ìgbà ojú ní wọlé ikán ìgbà ọ̀nà ní wọlé àwúrèbe àti ọ̀tún àti òsì òun lẹ́yẹlé fi kóre wálé ire gbogbo kò ní wọ́n lọ́ọ̀dẹ nìkọ̀ọ̀kan yín o ó dìgbà kan ná.